'Cause I don't judge you alone. I don't judge you alone. Ojo DJ, remember. Ojo mimu, remember. Ojo tebi babale, remember. Don't forget the past. Ori mi majenjia, majemoya, majentaraka. Láyé mi, jẹ́ kí n náwó, jẹ́ kí n jayé. 'Cause ayé dùn jẹ́ jù yà lọ. Ayé dùn jẹ́ jù yà lọ. Ọjọ́ jíjẹ, remember. Ọjọ́ mímu, remember. Ọjọ́ tẹ̀bí bá balẹ̀, remember. Don't forget the past. Ori mi majenjia, majemoya, majentaraka. Stop it, doesn't answer me. We have to do it. Eh? What shaking? Mr. Shivero. That man is very strict. If I how far now? Wow, it is log back in here. As usual. If I'm on board, money assignment because mo fẹ́ kó put me through. But I'm just by my padà wá rí. Kò sí wèrè. Mo wà pẹ̀lú your day all times. Gago. Bye. Ṣé ibi ṣé kí wọ́n dúró sí lélẹ̀? Ṣé pé pápá mi garage? Bẹ́ẹ̀ pé èèyàn burúkú ẹni ṣe bá sọ́lẹ̀ má dá sí ọ. Ẹ má dá sí torí ìkan náà ni gbogbo èèyàn ọkùnrin. Ó ní pé èèyàn burúkú ni ẹ. Èèyàn burúkú ni ẹ má sọ fún mi pé kí n má burú jẹ́ kí n sọ̀rọ̀ mi tán. Ẹ̀wọ̀ ẹ má dá sí. Fẹ́mi mi dà tẹ́ sọ̀rọ̀. Mo mọ̀ kó fẹ́ pa mí. Ọlọ́run dẹ̀ ni fún ẹ̀ṣẹ̀. Torí pé Ọlọ́run ọba tó wà lókè ló dá mi. Òun nìkan ló lè pa mí. Tí Ọlọ́run bá wà lè ti pa mí, ó lè pa mí. Ó lè pa mí. Ó dúró síbẹ̀ ó lè pa mí gbẹ́rù ni ó dẹ̀ ń wò mí ràn. Sorry. Ẹ máa wòrán sí yàn. Ẹ máa wòrán sí yín. Ṣé ìsí ìbílẹ̀ kan tí a máa ṣájọ? Bàbá wa àtàkọ́ jẹ́ káyé mọ́ tó ṣe. Ayé mọ́ tó ṣe. Bẹ́ẹ̀ ni, ó ti fi mí lẹ̀ tipẹ́. Ṣó mọ̀, Ọlọ́run mú ẹ̀yìn. Irun yín bẹ́ẹ̀ ṣe kí n ṣorí. Ẹ wo, ẹ má ṣe bẹ́ẹ̀ fún yàwó yín o. Tẹ́ bá fẹ́ yàwó, ẹ gbọ́dọ̀ máa kẹ́ yàwó yín. Kẹ́ máa fọwọ́ kàn mí olórí burúkú nìṣó. Nìṣó já lọ́wọ́ tó ṣe nìṣó. Ṣé Ọlọ́run ò lè gbàdúrà ẹ̀? Ó mọ̀, oríire ẹ kò lè dé. Bẹ́ẹ̀ ni mo sọ, oríire ò lè dé. Ohun tó ṣe fún mi, Ọlọ́run máa ṣe mẹ́wàá fún ẹ. Mẹ́wàá ẹ̀ lọ́lọ́run máa ṣe fún ẹ. Wọlé! Oníranù. Láàrin, Ọlọ́run ò lè gbé kọ̀lẹ̀. Kò possible k'Ọlọ́run gbé kọ̀lẹ̀. Ó kì í ṣèyàn rè o. Látòjòjò èyí tí mò ń pe fún ẹ. Ó gbé kọ̀ọ̀kẹ́ mi, ó wá ní k'Ọlọ́run gbé kọ̀lẹ̀. Ó possible ó gbé tì láyé kò lè gbé kọ̀lẹ̀. Fíkáyọ̀ yé bínú. Ṣé bí torí ẹ̀ náà mo dẹ̀ ṣe ránṣẹ́ pé ẹ padà? Nǹkan ni ò tí ì ṣe dáadáa fún mi. Nǹkan ò lè ṣe dáadáa fún ẹ. Kò possible kíkọ ṣe dáadáa fún ẹ. Nígbà tó o bá tọ́jú mi, báwo nìkan ṣe fẹ́ ṣe dáadáa fún ẹ náà sọ fún mi? Ìwọ ọmọkùnrin yìí. Fún oṣù 4 lóyún mi wà tó ti sá lọ, fún mi lóyún ó sá lọ látọjọ́ yìí mi ò rí ẹ. Ó wá ní kíkọ dá fún ìkan ò lè dá fún ẹ. Tó o bá ti dùn mí nú, ó máa ti wàhálà kan báyìí, ó máa bọ́ sínú wàhálà rẹ̀. Kí ẹ ni mo sọ bẹ́ẹ̀? Èmi Fíkáyọ̀ mi ni mo sọ bẹ́ẹ̀, ó dẹ̀ máa rí bẹ́ẹ̀ fún. Fíkáyọ̀, kínú ẹ lè dùn náà ló jẹ́ kí n padà ránṣẹ́ pè ẹ́. Jọ́njọ́ rẹ̀ ò dẹ̀ má ṣe pé fún mi mọ́. Wo jọ má bínú. Mo fẹ́ lẹ́ dà bẹ́ẹ̀, má ṣe pé fún mi mọ́. Àdúrà ni kò máa ṣe. Jọ. Wo, tó bá ti fẹ́ kí n máa ṣe dáadáa sí ẹ, o gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa sí mi náà. Okay. O gbọ́dọ̀ máa tọ́jú mi. Túbọ̀. Tó bá ti ń tọ́jú mi, wà á máa rí bá ti ṣe. Àmín. Ọ̀nà ẹ̀ á máa là. Àmín. Wà á máa rọ́nà gbígbà. Àmín o Ọlọ́run, àmín. Tó bá ti ń dùn mí nú, gbogbo nǹkan á máa yọ sí rere. Àmín. Ṣé wàá rí nígbà tí èmi tí mo á tẹsẹ̀ bọnú lé ẹ yìí o,
ọmọ aráyà máa yọ́nú sá. Àmín, àmín. Èmi Fíkáyọ̀ ni mo sọ bẹ́ẹ̀. Àmín. Nǹkan tí mo sọ fún ẹ kó máa ṣe náà nìyẹn. Jọ̀ọ́ má ṣe pé fún mi mọ́, àdúrà ni kó máa ṣe. Ìwọ náà má wùwẹ̀ pé. Mo ti gbọ́. Mo ti gbọ́. Iṣẹ́ ò lọ ṣe ń sìn. Agbára ọ̀kadà ni mo ń ṣe. O ò tún gun ọ̀kadà mọ́ láìpẹ́ yìí. Àmín, àmín ẹlẹ́dàá mi. Bẹ́ẹ̀ dẹ̀ ló ṣe máa rí. Àmín o, àmín. Ebi ń pa mí. Àbó ló ń jẹ. Máa wà. Máa wà, máa wà. Orí mi má jẹ́ ń jìyà, má jẹ́ ń mọ̀yà, má jẹ́ ń tàràkà láyé mi. Jẹ́ kí n náwó, jẹ́ kí n jayé, bọ́sáyé dùn jẹ́ jù yà lọ. Ẹ kò sọ́sà, mo ti ṣe kí nìyẹn tán. That's good. Ṣé o ti ṣe gbogbo àwọn àtúnṣe tó yẹ kó ṣe ń bẹ̀? Bẹ́ẹ̀ ni sà. All right. Wọ́n náà ni wàá lọ submit dọ́kúmẹ́ntì. Okay. Ṣé o gbé ká ẹ lọ́wọ́ àbí wàá gbé official ká lọ? Ẹ jẹ́ kí n gbé mọ́tò mi lọ. Okay. Lọ rí accountant kó fún ẹ ní owó fún fuel. All right. Ẹ ṣé sà. Tolú. Sà. Ọ̀rẹ́ ẹ̀ tí o mú síbẹ̀ wá bá mi nígbà kan tí company consider fún iṣẹ́ mọ́. Níbo ló wà nísìn? Ó wà. Ó ti ríṣẹ́. Kò ríṣẹ́ o. Ṣé tí company bá consider ṣé o lè dúró fún? Bẹ́ẹ̀ ni sà. Ọmọ tí mo lè fọwọ́ sọ̀yà fún ni. Ọmọ ojú ni kò ń ṣe ọmọ ẹnu sà. O lè tọwọ́ bọ̀wé tí máa ní kó tọwọ́ bọ̀wé fún. Bẹ́ẹ̀ ni, it's trustworthy. Actually mo ń ronú ẹnìkan tí mo lè mú lọ sí England ní Manchester City. Wow. Ọ́fíìsì wa tó wà ń bẹ̀ kó máa dúró ń bẹ̀ kó máa bá ní manage business wa ń bẹ̀ tèmi ò bá sí ń bẹ̀ òun á lè wà pẹ̀lú wa ń bẹ̀. That's nice. Ó máa lọ sà. Ṣé o ní passport? Mi ò rò bẹ́ẹ̀ but ó máa ṣe sà. Ó máa sáré ṣe passport ẹ̀. Ìyẹn ò tiẹ̀ lé ná. I'll be travelling to Abuja on Thursday. Mo fẹ́ lọ sí ilé agreement iṣẹ́ tí fẹ́rẹ̀gbọ́n fẹ́ fún wa yẹn. Tó bá yẹ kó lè tẹ̀lé mi lọ màá rí ìwò pípàṣẹ lórí ìtàǹtẹ̀ máa ń ṣe owó ti business lọ́wọ́ wọ́n máa bá mi ṣe pípàṣẹ láti bẹ̀ àádẹ́jọ́ máa lọ. God bless you sir. Amen. Thank you very much. Máa pè ó máa bá wa. Okay, but lọ yanjú eléyìí náà. I'll do that. All right. God bless you sir. You're welcome. Orí mi má jẹ́ ń jìyà, má jẹ́ ń mọ̀yà, má jẹ́ ń tàràkà láyé mi. Jẹ́ kí n náwó, jẹ́ kí n jayé, bọ́sáyé dùn jẹ́ jù yà lọ. Ayé dùn jẹ́ jù yà lọ. Ọjọ́ jíjẹ. Hello Tolú. Ọwọ́ yóò ti ríṣẹ́ o. Irọ́ ni o. Iṣẹ́ mi ṣe yín náà. I swear to God. Ọ̀rẹ́ mi ò ṣe o. Ọ̀gá mi gangan fúnra wọn lóbìnrin pé ìṣòtí ríṣẹ́ mo lóòtì rí. Àwọn wá ní àwọn láwọn businesses kékeré kan ní ìlú òyìnbó pé àwọn fẹ́ fún wa máa lọ bá àwọn máa nìyẹn. Ọlọ́run bless you. Thank you so much. O ṣé mo dúpẹ́. Congratulations. Àfàṣọ ní passport. Má tẹ̀wọ́ yìí o ní passport o ní passport kò fọ́lò. Ṣáà máa bọ̀ wọ́n ní kó máa bọ̀. Ìgbà ni kí n yọjú. All right then, thank you. Ìyàwó pàdé ní Ọlọ́run ló lọ́pẹ́. Yeah, all right, okay. God bless you. Fákáyọ̀mí. Ìròyìn ayọ̀ mo gbọ́ ń sìn. Ọ̀rẹ́ mi Tolú, mo kó àwọn CV mi fún kó bá mi submit ẹ̀ ń bí iṣẹ́ wọn. Wọ́n wá náà ti rí iṣẹ́ fún mi. Ọ̀gá ẹ̀ ní wọ́n máa mú mi lọ lóyìnbó kí n máa lọ máa bá wọn manage kankan. Wo ìyanu ní gbogbo ọ̀rọ̀ ìbádé. Ìyanu gbọ́dọ̀ máa wọlé tó ẹ̀ wá. Tó lórúkọ tèmi ń jẹ́ nìyẹn. Ṣé òun jẹ́ ìyanu náà? Wọ́n fi oògùn yẹn lẹ̀. O rí pẹ́sẹ̀ mi dà ní. Tẹ́sẹ̀ mi ò bá da, ó ṣe jẹ́ mi tí mo wọnú lé ẹ̀ wá, tí mo tẹ̀sẹ̀ mi bọnú lé ẹ̀ wá, ní orí ètò ẹ̀ wá. Ìwọ náà rí pé kórèdé ni máa sọ ọmọ tí mo fẹ́ bí fún un. Ó ṣeun, mo dúpẹ́, oore ló kó dé sílẹ̀ ayé mi. Ó ṣeun, ṣé a máa gbàdúrà fún mi gbọ̀ngbà? Ó ṣe o ìyàwó mi, ó ṣe o. Ní sùúrù náà. Ṣé mọ̀ pé ọ̀bẹ tó gbẹ́ èrè ó sì lè bèrè jẹ́? Tó bá wá lọ tó lọ ṣe mistake tó lọ gbàgbé mi síbi àbí tó sá lọ bó ṣe sá lọ lọ́jọ́ kìíní àná wà á máa mọ̀ pé nǹkan bẹ̀rẹ̀ Ọlọ́run kò ṣe òkúkú mọ̀ mí dáadáa màá ṣépè fún ẹ
ó wá ní láti ṣe nǹkan kan ó ní láti ṣe tán máa fi deport ẹ. má tún ṣépè fún mi mọ́. mi ì tí ṣépè fún ẹ. mi ì lè sá lọ. ìwọ tiẹ̀ sá lọ bó ṣe sá lọ náà ló ṣe máa sá padà wá. padà ṣé wọn bí dàndógún kì í ṣe òótọ́ ọmọdé lè wà. Correct. Sí wàhálà. Ó ti tán. Láńre bí mo ṣe sọ fún ọ tó àfìgbà tó gbọmọ mi sílé ṣé ìwọ ọmọ wípé ìrírí ló mú kí ojú àgbà ó dín kòtò ní àbọ̀ ọmọ wípé ọ̀rọ̀ tí àgbà mọ̀ tí ò gbọdọ̀ wí ló mú kínú àgbà orí gbẹndú. Mo ní ọmọ yìí sọmọ tó lè fẹ́ má jẹ́ kí ọ̀rọ̀ rẹ dàbí àkẹ́ǹtẹ́ tí ajá o tọ́bẹ̀ gé létí tó bù ṣe gàdà tó gbanú gbó lọ tí ń rè gbó ń bẹ̀ nígbà tẹ́pa ò gbòòrò mọ́. Bámi kì í ṣe pé mi ò gbọ́rọ̀ yín ṣùgbọ́n ẹ̀yin náà lè máa ń sọ pé ẹni tí ò bá bá eégún láyẹ̀wò déyẹ̀wò ní mọ̀rú ẹ̀wù tí láyẹ̀wò wọ̀ kó tó lọ wẹ̀kú ń gbàlẹ̀. Èmi ni mo mọ Fikáyọ̀ ẹ̀yin ò lè mọ Fikáyọ̀ bí èmi kálẹ̀ láǹfààní àti mọ̀ ni bóyá bá má sọ bẹ́ẹ̀ ṣe ń sọ yìí. Bọ̀dá mi ẹ ṣe gbọ́ nǹkan tí dáàdi ń bá yín sọ kẹ má sọ pé ẹnu àgbà ń rùn ọ̀rọ̀ àgbà bí ò bá tẹ̀lé wọn á tẹ̀gùn ni wọ́n wí gbígbọ́ òun ni tọmọ ọkọ àwí ìgbọ́ òun ni tọmọ àlèbá. We just shut up. Shut your mouth. Èmi ló máa lè. Èmi ló máa lè. Súnmọ́ ọ máa bàjẹ́ ọ máa gọ̀ ọ́. Torí pé o ti láǹfààní àti dá sí ọ̀rọ̀ tèmi àti bá mi ń sọ sí. Èmi ló ń pè ló máa lè lójú mi náà. Bá mi ẹ̀ forí jì mí. Ẹ wo èmi ni mo mọ ọmọ tí mo ń fẹ́. Mo mọ̀ pé ó lè léèyàn. Bá mi ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. Bí ọmọ yẹn ṣe padà dé tó dẹ́sẹ̀ wọnú ilé báyìí. Ǹjẹ́ mọ̀ pé mi ń lọ lóyìnbó láìpẹ́ yìí? Bẹ́ẹ̀ ni ire lọmọ yẹn kó wá o bí mo ṣe wà yìí mo ń lọ lóyìnbó àwọn nǹkan ti bẹ̀rẹ̀ sí yàtọ̀ fún mi níṣẹ́ tó dé iná ni o bẹ́ẹ̀ ni nǹkan tí mi wá rí yín fún tẹ́lẹ̀ tí mo bá ti lọ ẹ bá mi tọ́jú ẹ o. Láàrin ìní tọ́jú ẹ tó bá lọ tán àmọ́ kan dé ibẹ̀ ni wípé èpè tí máa ń sẹ́hun àti wá jàgídíjàgan rẹ̀ ń bó o ní ó ṣe fi í lẹ̀. Bá mi ẹ wò bá mi ẹ jẹ́ n fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ jọ ẹ ṣáà bá mi tọ́jú ẹ kì í ṣe ọmọ tí ìyá máa ń jẹ ẹ jọ ẹ ṣe bá mi. Láńre bá a bá wí fún aṣọ arán pé kó yẹ ẹran sí tí ọba ti gbọ́ ibi yóò mọ fúnra ara rẹ̀ kó ń bọ̀ bá yá. Orí mi má jẹ́ ń jìyà má jẹ́ ń mọ̀yà má jẹ́ ń tàràkà láyé mi jẹ́ kí n náwó jẹ́ kí n jayé. Fikáyọ̀ Fikáyọ̀ ìwọ lọ́yìn kí ni gbogbo ilé tó ń ṣẹlẹ̀ sí mi pásítọ̀ ìwọ lọ́yìn orí nǹkan ló gbé wáyé nǹkan ló wà náà. Ó ti dé. Fikáyọ̀ wà láti wá mi ò rówó kankan mú bọ̀ gbogbo àwọn tó ń promise mi ṣé náà tún lọ disappoint mi kí ni mo fẹ́ ṣe báyìí. Ṣé tó ẹ lè ṣe wá ń gbọ̀n ló wá ń ṣe báyìí ó lè farabalẹ̀. Wo ṣé gbogbo àwọn tó disappoint ẹ wọ́n kì í ṣaláàánú ẹ̀ kúnlẹ̀ jẹ́ ń gbàdúrà fún ẹ káàánú yẹn kó dé láti wákàtí ìlọ báyìí ó bẹ̀rẹ̀ sí ní bá láàánú pàdé. Àmín. Aláàánú a máa tẹ̀lé ẹ ó ṣú ọ̀dà ẹ̀ ó ti sátìn pa ṣó ti gbọ́ ó yá irú iṣẹ́ ò lè ṣe báyìí tó máa fi sáré rówó wá. Tí màá fi rówó sí. Bẹ́ẹ̀ ni owó ti ń bọ̀. Ọ̀kadà náà mo lè kú ṣùgbọ́n ó ti léètì ń sìn ìgbà wo mo fẹ́ gọ ọ̀kadà ìlú ni mo fẹ́ rí ìgbà wo gan ni mo fẹ́ travel. Bó kí ló dé tó ṣe nígbàgbọ́ báyìí òun nígbàgbọ́ rárá ni èmi gbàdúrà fún un tún ronú pé dídé kó wá máa gbégbá ọ̀kadà kíákíákíá àlówó ń bọ̀ lọ gbégbá ọ̀kadà. Kí ló ń gọ ọ̀kadà. Kí mo lọ kú lọ. Mo fẹ́ mú. Kí mo fẹ́ mú. Máa lọ sí èlò gbégbá ọ̀kadà àkókò wọn wọlé wá. Okay. Ọjọ́ jíjẹ ọjọ́ mímu
báwo ni ọ̀rẹ́ mi. irọ́ ni olùwò ṣe olùwò ṣe ìgbà wo ni ìgbà wo ẹ̀yin ọ̀rẹ́ mi mo ń bọ̀ mo ṣe délé ní ìsinsìnyí mo ṣe délé ní ìsinsìnyí pé kí wọ́n mú aṣọ ẹ̀yin ọ̀rẹ́ mi lẹ́ ṣayé lọ bó ṣe wù yín wọ́n dárọ̀ platinum díkì bọ́tìn gbogbo ṣẹ́ yẹn ẹ máa ṣayé lọ. mo ń lọ Ìbàdàn lẹ́nu. ẹ má bínú mo bọ̀ ọ̀rẹ́ mi thank you so much I'm so happy ẹ̀jọ̀ mo ṣe kúrò ní má bínú. Ọmọ mo ti gbọ́ pé o ṣe o ojú ìwọ máa ṣe Ọlọ́run wo tẹ wo yẹ kí n kà fún yín rárá bó ẹ mọ̀ kọ́ ẹgbà mo fún yín ni o mo fún yín ni wọ́n dáràn lálẹ́ wọ́n gbé wọ́n dáràn ọ̀hún ẹ̀wù ẹ̀ ni mo ti ní mi ṣe dùn tó mo ti expect látọjọ́ yìí ọ̀rẹ́ mi pé mi sí pé wọ́n ti fọwọ́ ẹ̀wù ọ̀nkú ẹ má wọlé ẹ ṣe gan. bẹ́ẹ̀ náà ń gbọ́ pẹ́ ni mo máa gbọ́ pẹ́. tí mo wá owó ní pé o tún máa bọ̀kadà jẹ́ fún mi wo ọgbẹ́ni mi láì gbogbo. ṣé o sì àbí lọ́ba mẹ́ṣìn mi jẹ́. kí ló ń ṣe ní gbogbo àná máa ń ba machine tẹ̀yìn jẹ́ ẹgbẹ́ ó deliver jàre olóko ló bù sókè deliver yín tí last week ten pariwo sí lẹ́nu mo jẹ yín òun náà tún rìn. lẹ́nu ìgbàwo ìsìn ìgbà ló wá gbé irọ́ eléyìí ò máa yé mi kí ló ṣẹlẹ̀ lóòótọ́ stand there ó sọ̀pọ̀ bá 2000 lẹ́nu sísìn irọ́ wá o tí sọ nǹkan tó lọ láì ń jèrè rẹ mo gbádùn sẹ́ẹ̀ bàjẹ́. sori pé ọ̀rọ̀ mi ti ń ṣe báyìí mo sọ fún ẹ mo ní tó bá ti ń tọ́jú mi tó ti ń ṣe dáadáa sí mi mo ní ọ̀nà ẹ máa là bẹ́ẹ̀ni ṣé wọn náà rí pọ́nà ẹ̀ ti ń là báyìí. mo rí n ṣe ìyàwó mi owó yẹn rè sórí kí ẹ̀yin ìyá wa kẹ́yìn náà mú ilé ìdání ilé àti èmi wọ mọ́tò lọ sí Ìbàdàn tí mo bá lè ti dọ́dọ̀ rẹ mi máa fowó ránṣẹ́ sí ẹ. ó yá tètè wá lọ múra kò ṣe kí a kó máa lọ ṣó ti gbọ́. ó ṣe ọkọ mi. Don't forget the past. Don't forget your future. Iyabo mi my love. Orí mi má jẹ́ n jìyà, má jẹ́ n mọ̀yà, má jẹ́ n tàràkà. Láyé mi, jẹ́ kí n náwó, jẹ́ kí n jayé. 'Cause ayé dùn jẹ́ jùyà lọ. Ayé dùn jẹ́ jùyà lọ. ṣé wàá pa ẹ wá jẹun. àǹtí Fíkáyọ̀mí níbo lẹ ti yá rówó fi ra àmàlà àti goat meat méjì anyways mo ti rí 700 naira yá lọ́wọ́ ọ̀rẹ́ mi bọ̀dá mi ńkọ́. Ọlọ́run ló gbàdúrà bọ̀dá yín ó rówó mú wálé ṣùgbọ́n wò kí n pọ̀ jù lọ́wọ́ èèyàn ẹ kó wá. bọ̀dá mi náà wá dà. èmi rè bọ́lá ti rówó. owó tí mo lọ bá ń yá lọ́wọ́ ọ̀rẹ́ mi 700 naira àǹtí Fíkáyọ̀mí dẹ̀ sọ pé ti rówó. bí mo sọ fún tẹ́lẹ̀ pé kẹ́kọ̀ọ́ wá akọ̀sápòlégún kọ̀wó ẹ kó wá náà. ẹ gbọ́ ṣé kí n kó fún wọn. ẹ̀yin kéré ìdání ẹ̀rí nǹkan fi ṣe. ẹ kò wá wá. ọkùnrin jóbi. èmi kàn mò ń jẹun ẹ ló ń jẹ. má wọ white yẹn o torí kò ní pẹ́ dọ̀tí àti pé oorun red ẹni kò wọ̀ ṣùgbọ́n. yé kí ló ṣe yín. kí ló ṣe é. àti mi ni. báwo ló
ṣe pẹ̀lẹ́. inú mi àti fi káyọ̀ mi nítorí pé ẹ̀gbọ́n mi ń travel torí ẹ̀ lẹ ṣe ń díbọ́n tẹ̀ ń kẹ́ra. ta ló ń díbọ́n ọmọ tó dà mí pé ó kọ̀ dìde mi pé ó fẹ́ rìn inú mi lẹ́nu. mo ti wá tuntun o. atókàn yín ṣẹgbọn atókàn yín. báwo ló tún ṣe wá ń ṣe é sìn. ti bẹ́tà ìyàwó máa lọ. ok kí máa lọ. fóònù ẹ̀ ring. hello Tolu. hello. Tolu. hello Larry. yeah. mo wà. mo ti fẹ́ mi ní pẹ́ dé park mọ́ títí 5:30 máa dé Ìbàdàn ṣùgbọ́n ọ̀gá ńkọ́. èmi àtọ̀gá ṣe sọ̀rọ̀ tó ń sìn ni mo ti sọ fún wọn pé òun bọ̀ lọ́nà 100 ẹ̀. ok ọmọ nǹkan jẹ́ kí n tètè máa lọ sí park máa tó dọ́dọ̀ yín sì máa kàn yín lára ń sìn ṣùgbọ́n. ọlọ́run aṣọ ẹ̀ bẹ́ẹ̀. ọ̀ní ọmọ nǹkan ìwọ gba fóònù ilé as soon as tí máa ti dé park ń sìn máa pè é tí máa tún wá dé Ìbàdàn náà máa tó pè é kọ́lọ́ndẹ̀ ṣe tí máa ti wá dọ̀hún tí mo ní fóònù tèmi náà máa pè é tí máa lọ sọ́hún náà máa pè é ń gbowó gbà ṣé o ti gbọ́ ṣùgbọ́n I love you I love you. Súnbọ̀ tọ́jú ìyàwó mi. tó máa wọrí máa tọ́jú wọn débi tẹ́ ìran mi dé. pè mí o. pè mí o. ṣé kí n bá yín palẹ̀ mọ́. níbo lẹ ti ń palẹ̀ mọ́ oúnjẹ yóò ṣẹlẹ̀. ẹ tún máa délé yìí tán pẹ̀lú ẹ ṣe ń dẹ́kẹ́ra tẹ̀ ń dọ́gbọ́n. orí mi má jẹ́ ń jìyà má jẹ́ ń mọ̀yà má jẹ́ ń tàràkà láyé mi jẹ́ kí n náwó jẹ́ kí n jayé. Ìbàdàn má bọ̀ 800 ẹ wọlé 800 ní o Ìbàdàn. I don't think so. Sister, ẹ jọ̀ọ́, ṣé ẹni yá ní fún mi ní fẹ́ mi kọ́? I'll be very brief. Okay, ṣé mo lè ra Chatta sórí fóònù mi? Network wo lẹ ní? Okay, ẹ jẹ́ kí n ra káàdì. Bros, ẹ jọ̀ọ́ ẹ bá ń pe àwọn tó ń ta recharge card. Bẹ́ẹ̀ sà. Mi ìfẹ́ ràn yín iṣẹ́ ni. Okay. Network aláwọ̀ funfun. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ra ní 100 naira kẹ bá mi gba change 100 naira. Ẹ ṣe bẹ́ẹ̀. Come on, báyìí mi lójó kò sí. Ó ṣẹ́kẹ́. Bàbá kankan, bàbá fìlà lórí sísì. Bàbá fìlà. Bẹ́ẹ̀ ló mi ṣe máa lídà fàráǹdì rẹ̀. Bàbá mi ìgbà kọ̀ọ̀kan. Ọ̀gbọ́n kankan. Ebi orí sísì mo fi ìyá mi. Bí mo mi fìlà. Orúkọ àwọn tó jókòó bẹ́ẹ̀ tó sọ fún lẹ́yìn bẹ́ẹ̀. Wọ́n lọ́rọ̀ gbọ́. Lẹ́kọ̀ọ́ tó ọlọ́kàlẹ̀ fún mi. Ẹ̀fọ́ gbàdé ṣe fún mi. Bẹ́ẹ̀ bá lídà fàráǹdì wò lè máa tẹ́ ẹ bá dẹ́wò kò sí ọrùn. Ìdí mo lọ rà ṣé fíìsì mo lọ rà. 800 Ìbàdàn. What's your problem? Please, that is my seat. Ẹ wọlé ká mọ èèyàn tó kù. Papa. Ó jẹ ẹ wọlé. Ó ti. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ wọlé owó yín dà láti wájú? Ẹ bá ṣe pé ló tiẹ̀ ṣé mo sọ fún òní bílà pé mo sọ fún pé mo lọ ra títí. Ẹ má bínú owó yín dà. Ẹ má bínú. Bàbá yín ọ̀dọ́ yín lójú. Ẹ sísá owó yín. Àbọ̀ mo sọ fún yín pé 800 ní Ìbàdàn náà mo parí wọn bíbá. Bàbá mo tẹ́jú bàbá mo tó bàbá pọ̀ kan mi o. Bàbá ẹ ní sùúrù.
Ṣé ti dán fẹ́ kú òbí ni? Ṣó ti gba gbogbo owó pé? Ó yá lọ fún àwọn agbèrò lówó wọn torí lórúkọ ẹjọ́. Ẹ tẹ̀lé ẹ má bẹ̀. Ọ̀gá mi mò ń bọ̀. Tètè o. Ẹ kẹ̀ jókòó sí bíbẹ̀ látàrọ̀. Ẹ ṣiṣẹ́ kankan. Èmi mò ń pariwo bíbà. Tá bá ṣe tẹ́lẹ̀ fẹ́ gbowó. Ẹ bí ọ̀gẹ́ ẹ gbà. Ẹ bá mú change. Kí ni? Ẹ bú mi 200 jàre. Tí máa dé ẹ kúrò lábẹ́ máa dé ìmánu bútọ́ bá dàda yín kú mi. Ẹ jẹ́ mo rí ọ̀run inú kíákíá ní kò dé tí mo wá fún mi. Kí wá ní kémi ṣe? Ẹ dúró fún mi kí n Kí ló ṣẹlẹ̀? Ogun bọ́yìn lè mo rí ọ̀run recharge. Ẹ já lọ jàre. Why you shouting like that? Ẹ jẹ́ kí n gbowó mi. Ọ̀gá ẹ wo wọ́n korúkọ yín lẹ̀ wọ́n korúkọ yín lẹ̀. Ọlọ́run mo fẹ́ bọ́ọ̀lù fún mi ní ìtọ́jú nígbà wọn. Ọ̀gá mi ẹ lọ jàre ẹ lọ jàre. Ẹ fún mi ẹ jẹ́ kí n máa bẹ́ẹ̀ I still confirm it. This is what my heart just keep on yearning for. It's funny, the whole world's on me, but I can't give up. My love is calling. Phenomenally, I still confirm it. This is what my heart keep yearning for. Everything you do is alright. Mama, ìlú lítà. 100 naira. Ìlú? 100 naira. Ọ̀gá mi sàfà. Ìrèrè o. 100 naira lítà o. 100 naira. 100 naira. Ẹ wo tá a bá rà ọ̀rọ̀ wa dàbí ẹni tó rẹ́sẹ̀ wòlé tí ó kú ní ẹja àbò. Kí n ti gbogbo owó. Ẹ yẹ wá owó tó wà lọ́wọ́ ẹ̀ fún epo kọ́ wá sí 1,000. 1,000 Ọ̀gá mi pépè. Ìyá ẹ ta gbogbo ẹ̀. Ní sùúrù ẹ̀wẹ̀ ní sùúrù o ṣé ká má lè kó ṣe ìtọ́jú wa ní ká rọ́ọ̀nù mọ́tò ní. Bó bá lọ tọ́jú rẹ̀ bọ̀ lọ tọ́jú rẹ̀ ó ti yé mi. Wọ́n máa lè kó lè jọ fún ọ̀bá. Àlàyé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò gbà gbọ́ ṣùgbọ́n tẹ́ bá lè bet pẹ̀lú mi màá fọwọ́ sọ̀yà fún yín pé ìbejì lẹ máa bí. Ìbejì lọ́hùn náà ìyẹn náà nice. Ẹ wo ṣẹ́yìn sí gbọ́ ibi tí òyìnbó ti kọ pélé rí. Bóyá lẹ mọ̀ pé òyìnbó ti ń kọ́fà wọ́n dẹ̀ tún sì máa padà kọ pélé lè tẹ́ kó sí ṣe fẹ́ gbọ́ nǹkan tẹ́ ẹ̀ bá fi bí ìbejì a máa dín oúnjẹ yín kù ni ṣé wọn pẹ́ láìka màlà gàrí lẹ máa mu. Ẹ wo nǹkan tó ń ṣe epo kọ́ ló ń ṣọ̀rà nǹkan tó ń ṣe yín kọ́ ló ń ṣe èmi. Kí ló ṣe yín? Mo ti mọ nǹkan tó ń ṣe yín. Ẹ wo ẹ mọ nǹkan tó ń ṣe mí ṣé pé kí láàrin ti pè ó promise mi pé òun máa pè kó dé pè mí látàárọ̀ tó bá yá sí wá ní mò ń ṣépè. Àǹtí Fikáyọ̀ mi èwo tún ni wá ní mò ń ṣépè nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ṣé pé kí láàrin ti pè ní ṣé pé kó ti pè ní látàárọ̀ kó dé pè mí. Ẹ fọkàn balẹ̀ bọ́dá mi máa pè yín. Kò tiẹ̀ tó bẹ́ẹ̀ kó má pè kò ṣe ní pè mí kò wá ní pè mí màá máa fẹ́ pé ránṣẹ́ sí ni èpè yẹn máa bá níbi tó wà ní because tó bá ti fẹ́ máa ṣorí burúkú tó bá ti fẹ́ máa ṣòfò bó ṣe máa ń ṣe nìyẹn o bó ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn ṣe mọ̀. Ẹ má bínú wọ́n máa pè yín. Má ṣe gbàgbé wọ́n tẹ̀ wọ́n ṣe pé ìfẹ́ bọ̀ yín. Kí lẹ sọ mi ò bá yín wí. Tí kò sí ẹnì kankan àfiwọ́ nìkan ṣoṣo. You must stop. Ìràwọ̀ mi ní my love, remember me. Orí mi má jẹ́ ń jìyà, má jẹ́ ń mọ̀yà, má jẹ́ ń tàràkà. Kí ló tún ṣẹlẹ̀ o? Wákàtí kan ti kọjá o láàrin ò tí pè mí o ó dẹ̀ mọ condition tó fi mí sí kó tó lọ àbí kó dẹ̀ pè mí kò burú kó má pè mí bó bá ti pè mí kò ní dé Ìbàdàn mọ́tò ẹ̀ ò ní dé Ìbàdàn débi kóun fún ẹ̀gbọ́n máa d'Ábújá. Àǹtí Fikáyọ̀ mi ẹ̀ẹ́dẹ̀ ṣe sùúrù. Ẹ wò ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ kí n fi kanra mọ́ yín o torí ẹ mọ bó ṣe ń ṣe mí o Àdàkẹ́ sún síwájú.
ẹ ní sùúrù ẹ̀yin nìkan ẹ má bọ̀. Sọ wọ wí. Kí ni sùúrù? Ọjọ́ sọ̀rọ̀ lè yá. Yóò sì dúró lókè. Kíní dúdú yìí ló fà, kíní dúdú yìí ló fà. Má bínú o, máa wo bí ojú ẹran ní olóńgbò lórí ibú ọmọ. Bàbá, kíní ti ṣiṣẹ́, kíní ti ṣiṣẹ́. Ọjọ́ yìí mọ̀, èmi sọ fún pèsè ju kan yóò ṣiṣẹ́. Ọ̀gá mo ti mọ̀ kí tó ṣe ìtú plọ́ọ̀gì ni bàbá ẹ dàgbé ìtú plọ́ọ̀gì tẹ fi sápò ẹ yá mi káfíńsáré tú kìnnú. Àbórí ìbábọ̀ ọmọ yìí burú ni. Ṣé ìtú plọ́ọ̀gì ní sísístíìkì ìfọ̀rọ̀gbọ̀n lédè nílé ìtú plọ́ọ̀gì lórí ẹ̀ máa bọ̀. Ìwọ ọmọ òfò ẹ má bọ̀ gbogbo àdá mẹ́rin òkè dá. Ìwọ ọmọ òfò lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀. Yóò ṣiṣẹ́ ẹ dàpẹ́ mọ́ bínú. Láyé mi. Ẹ wo gbogbo àdá wa náà fẹ́ jẹ́ ká máa bọ̀ ẹ dàpẹ́. Ẹ sọ kalẹ̀. Mo ti ń bọ̀. Mo regret. No, mo regret. Ẹ̀gbọ́n tó lọ ìṣẹ́jú kan kí ni màá ṣiṣẹ́ o. Ìṣẹ́jú kan àti mọ̀gẹ́ tó ṣe. Mo regret ara mi. Kí ni gbogbo wàhálà ìfà ìtorí ọ̀nà? My phone is dead. There's no even credit. It's dead. Yes. Ẹ wo sùúrù lánìí o. Ṣírù wèrè òṣìṣẹ́ ní káyọ̀. Ọkọ̀ ti yọnu. Ṣé kò ṣe ọwọ́ ayé wà lára ẹ̀ méjèèjì? Òṣì lẹ́ ń ṣe òṣì. Kí ni gbogbo ṣì ti náà? Ṣẹ̀rí ẹ fún wa ní ìṣẹ́jú ẹ wo gan ìṣẹ́jú kan ìjọ tó lọ tẹ́ bá lè dúró mọ́tò ilé mi ò gbé yín débi tẹ́lẹ̀. Ṣé ẹ máa fi wá sí mọ́tò? Yàrá yóò ṣiṣẹ́ ilé máa ṣiṣẹ́. Are you guys crazy? Ṣé máa fi wá sí mọ́tò? Nínú nǹkan tó bá yín sọ́kàn yìí ṣé máa fi wá sí mọ́tò tó máa gbé wa náà bá dọ̀? Ẹ dè bá dàn. Ẹ dè sáré lọ mú mọ́tò wá. 1,000 kéré ló kù lọ́wọ́ wa 1,000 naira kéré. Ẹ má wọrí àmọ́ tí ẹ dúró mo regret ara mi tó bá jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì sọ sálárì mi ni máa rẹ epo sínú mọ́tò mi mi ní lọ fọ́ọ̀lù ara mi sínú irú crisis tí mo rí. Kẹ́lẹ́ wá gbà mí. Ọmọ àwọn ọgbẹ́ ìjọba wọn. tí ò sanwó ìgàn kó wá tẹ̀ jẹ́ ká mẹ́ni tó ní mọ́tò yàtọ̀ tẹ́ni tí ò ní mọ́tò. Ẹ bá mi wí. Ẹjọ́ tó lọ́nà mi ò bá yí wí Mr. Bentley o. Point of correction Bentley kan ni mọ́tò tèmi ń lò ẹ máa béèrè irú mọ́tò tí mi ń lò. Kí ni? Toyota Alland. Mo ń gbọ́ ẹ̀wọ̀ bọ́ì. Tolú ó ti ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Èmi ti wá gan ṣe kan ìwọ ló kù lẹ́nu ẹ̀. Ìtumọ̀ kí nìyẹn? Àwọn fámìlì ìyàwó mi ti pè mí wọ́n dẹ̀ ti mú introduction date wa. Mo ti fi yẹn ju ẹ lọ nìyẹn o. Ó bóyá yìí sọ̀rọ̀ ìwọ fúnra ẹ̀ ṣé kò yẹ kó wọ́n fọ̀ọ̀sì ẹni? Wọ́n fọ̀ọ̀sì ẹni kò ṣe kó déédéé hùn ẹ̀ náà. Ìyẹn ni kò má sọ Tolú àti pé wọ́n fọ́ọ̀sì mi o. Jọjà ìrìyà Ọlọ́run á ṣe ètò dá fún gbogbo wa. Ìwọ tọ́lọ́run dẹ̀ ti ṣe fún náà Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Kò jù bẹ́ẹ̀ lọ. Máa sọ fún yẹn pé mo wí tèmi. Màá dẹ̀ sọ pé mo gbọ́. Kí ló máa ṣẹlẹ̀? Aspa. A máa lọ club nírọ̀lẹ́. No, mi fi pé màá lọ sí club yẹn. Kí ló dé? Ọ̀rẹ́ mi kan ń bọ̀ láti Òṣogbo mo dẹ̀ máa ní láti gbé ní garage so mi lè lọ sí club lẹ́nu. Ó máa dọ̀la nìyẹn. Ó possible kó jọ̀la. Ní ṣe kí n sọ. Jẹ́ kí n máa bẹ́sẹ̀ mi sọ̀rọ̀. Jẹ́ kí n sin ẹgbẹ́. No. Àwọn lè bọ́dà láti sìn. Ní sọ́jà ń sin ẹ́ èwo ni máa wulẹ̀ bọ́dà láti sin ẹ́ ọkọ ìyàwó ó ní kí ní blue. Àwa nìyẹn o. Okay. Udah. Okay. Hello? Hello, Larry. Larry kọ́ ló ń sọ̀rọ̀. Èmi ìyàwó ẹ̀ ni mò ń sọ̀rọ̀. Oh. Sorry, báwo ni? Ẹ̀jọ̀ mo fẹ́ bèèrè lọ́wọ́ yín pé ṣé Larry ti dọ́dọ̀ yín? Èmi náà ò tí ì rí yín torí tiẹ̀ náà mo ṣiṣẹ́ ń dúró lé. Mo fẹ́ gbé lọ bọ́ọ̀gà ni tó wá ti dé. Kò tí dọ́dọ̀ yín. Olórí burúkú yẹn ò tí dọ́dọ̀ yín. Ó dáa kò burú. Á gbádùn mi tó. Larry, ò ń fi ọwọ́ padà mí lójú o. Kí ni wọ́n sọ? Ṣé wọ́n ní wọ́n tí ì dé Ìbàdàn ni? Ẹ̀jọ̀ lọ ṣé tí ń dùn yín ni. So mo kàn tí mo sọ lórí fóònù ẹ̀ gbọ́. Ẹgbẹ́ ìjọ torí Ọlọ́run ẹ má frustrate mi ṣé ti gbọ́. Ẹ má bínú o. Ẹ̀yin náà ẹ má bínú.
ẹ̀yin náà ẹ má bínú ṣe ti gbọ́ ẹ má bínú. Láńre ó dẹ̀ mọ̀ mí o ó mọ̀ mí o ó mọ̀ mí o ok kò burú. Bàbá ẹ ní sùúrù ẹ dákun mo ní pé ẹ̀yin nìkan lẹ́dẹ̀ẹ́ gbàjú nígbà àwọn tó dé mo sì mọ̀ pé èkìtẹ́ bá bá wọn sọ òní wọn gbọ́ abẹ́ bá mi bá gba àwọn kíní sọ̀rọ̀ pé kọ́ ní sùúrù láàrin ìṣẹ́jú kan kíní yóò ṣiṣẹ́. so nígbà tá a ti fẹ́ wọkọ̀ nígbà tí mo ti fẹ́ wọkọ̀ yín gáràjì ni mo ti wo ohun orí ìyá àti tọ̀gá rẹ̀ àfi bí irun ọmọ Ẹbọra ẹ ṣe ọmọ àlùbáríkà ẹ ṣe ọmọ àlùbáríkà. Ogun tá ìṣe ò nọ́mà o. Ọ̀nàmọ́ náà tá lè bá lọ sí náà. Ògbẹ́ máa ń gbẹ mí. Ogun tá ìṣe ò nọ́mà o. 1,000 tó lókun yẹn. Make sure kó get bottle water 100 naira fún mi. Mo ra tẹ́ nìkan ló máa pa yín, selfish ló dẹ̀ máa pa yín. Kí tí ló dé ọ̀sán yìí? Ẹ lè rí bàbá wa. Ẹ bọ́ bá. Ẹ wọ sáà ní sùúrù ẹ jọ. Ẹ̀gbọ́n ẹ ní sùúrù mọ́tò yóò ṣiṣẹ́. Wáídì. Tani pariwo Wáídì. Wáídì dìde. Tani. Èmi ni. Tani pariwo Wáídì tí ń pẹ́ kígbe Wáídì látọ̀kan. Wáídì dákun ọ̀gá rẹ̀ ńkọ́. Ọ̀gá òsì ilé kí ló fẹ́. Ọmọ mọ̀ bí n pé kí n mọ fẹ́ mọ̀ wo kò sí káràkátà kankan tí ń bẹ láàrin èmi àtọ̀gá rẹ ju pé kí ọkọ̀ mi ó bàjẹ́ kí n gbé fún kó bá ń tún ṣe lọ ọkọ̀ mi sì ti yọnu bá ń pe ọ̀gá rẹ tètè. Àmẹ́sẹ̀ nìkan ló fi gbé débi. Ọkọ̀ dà ọ̀pá ṣé ẹ̀kọ́ yẹ kọ́pọ̀ lọ́ọ̀rẹ́ ó lè sọ fún ọ pé ọkọ̀ mi ti bàjẹ́ bí kan nu torí àlọ́jẹ́ ń fẹsẹ̀ wá bíbí. Wáídì wa má dàpara bá ń pe ọ̀gá rẹ kẹ́ ẹ tètè kórin iṣẹ́ pé wọ́n lórí awokẹ́ ọkùnrin iṣẹ́ kẹ́ ẹ tẹ̀lé mi ká lọ rè gbé ọkọ̀ wa torí ilẹ̀ ti ń sú Wáídì. Ó dà níbo ni ọkọ̀ bàjẹ́ sí. Ká tó dé gbọ̀ngàn ni ó kù díẹ̀ ká dé gbọ̀ngàn. Gbọ̀ngàn kí ló kù? Gbọ̀ngàn. Ìgbọ́. Òkè tí a pò ní gbọ̀ngàn. Gbọ̀ngàn. Lásìkò yìí. Ilé ò tí ì sùn pọ̀ náà. Àwọn èsì sí alẹ́. Ilẹ̀ ti sù. Wáídì. Àṣàfà. Wáídì. Àṣàfà. O sì dákun. Ànágùn ó sì nílé ilẹ̀ sì ti sú. Bá wá nǹkan ṣe sí. Wo ọ̀gá ti lé èkó tẹ́jọ́ wọn lọ ra pátì ọkọ̀ ni. Tọ́gà ọba sì dẹ̀rù gòlè dé lálẹ́ yìí yóò tó làwọn tó dé sóòsì rí ọkọ̀ tẹ́mi gan tún ṣe lọ́wọ́ yìí yín pátì ní ìsìn ni yín kò níṣẹ́ mò ń lọ wẹ̀ mò ń lọ lẹ́nu. Wáídì ṣé pé ìwọ náà ní lè tẹ̀lé mi lọ báyìí. Mo lọ sí lájà ọ̀rọ̀ wá fi gba àwọn ìwọ mi. Ọjà bò mí po. Wáídì ọmọ tí ń pa kíndé. Àṣàfà. Wáídì. Àṣàfà. Wáídì ọmọ tí ń lọ. Àṣàfà o. Wáídì. Àṣàfà. Wáídì. Hi girls. Níbo lẹ ń lọ? Ìbàdàn là ń lọ. Ìbàdàn. Actually, Òṣogbo lèmi ń lọ but màá torí tí màá padà sí Ìbàdàn. God bless you. Thank you. Ọmọ mi tí ó bá gbé kí ṣe wọ́n gbé mi o. Thank God. Thank you, Lord. Thank you, Lord. Thank you, Lord. Please. Thank you, Lord. Ọlọ́run ṣe o. Obìnrin lèmi náà kó mi mọ́ ẹjọ́. Ẹjọ́. Ọlọ́run ṣe o. Ọkọ bro ẹ ṣe gan o. Ọlọ́run bless yín. Bros ẹ ṣe o. Ọlọ́run akẹyẹ yín náà rárá. Ẹ wo bros kí ló ṣẹlẹ̀ náà? Ẹ̀yin náà lẹ́lẹ́ fẹ́ help wa lọ sí Ìbàdàn. Mi ò sọ pé kẹ́ wọlé náà. Ẹni tí fẹ́ gbé lélẹ́yìn náà. Ṣé ẹ mọ ibi tí mò ń lọ ni? Ok, méjèèjì lè jọ wọlé. Ẹ wo ẹ lè jọ wọlé. Ló ṣe ti máa mú mi náà ẹ bọ́ sílẹ̀ jàre. Ẹ̀yin náà lẹ́lẹ́ fẹ́ help wa dé Ìbàdàn. Mi ò lọ sí Ìbàdàn ẹ̀gbọ́n. Ìbàdàn lẹ́nu. Ẹ̀gbọ́n ẹ̀yin lọ Ìbàdàn ni. Ìbàdàn lájọ́ lọ. Àjọ mọ́tò. Bros ẹ bọ́lẹ̀. Ẹjọ́ ẹ̀gbọ́n. You dey waste my time now. Bros ẹ bọ́ sílẹ̀. Bro. Abeg bro. Baby, ẹ wo ẹ fi mi road safety máa mú mi. Ó ga o. Uncle. Ẹjọ́ kó mi mọ́ ọmọbìnrin lèmi náà. Bros, ẹ wo Ọlọ́run ní dá yín láàmú. Okay, ma. Please, kí n wá. Ẹ
ẹni ló ṣe ti máa mú. ẹ ó mú mi kó lè fún ọ. Boss, enjoy, it's about my life. Please. 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 Kí ló tẹ gbowó lọ́wọ́ mi gbàtẹ́ ògbó mọ́tò ò da? Kèéṣe mi, mọ́tò ní fúláàgì ló tún sá. Kí ló tẹ gbowó lọ́wọ́ mi gbàtẹ́ ògbó mọ́tò yẹn ò da? Fúláàgì ló tún sá. 200 naira tó kù lọ́wọ́ mi, ó ní mo fi ra káàdì lẹ́ẹ̀kan ẹ̀ jẹ́jẹ́ kí n tó gba káàdì mi náà. Ẹ má bínú sá. Tó bá fẹ́ kú ẹ má bẹ̀ mí. Ọlọ́run. Ọlọ́run. Hello? Láre. Ta ló ń sọ̀rọ̀? Ẹ fẹ́ bá láyé sọ. Láre kan ló sọ̀rọ̀ jọrẹ kó kúrò lórí fóònù fún mi jàre. Àwọn oníranù. Wọ́n máa disturb life èèyàn. You expect kọ́ ló ń pè yàn. Àwọn rubbish people. Láre. Má ṣe gbàgbé ohun tẹ́tí sọ. Tí kò sí ẹnì kankan. Àfiwọ́ nìkan ṣoṣo. You must star. Ìràwọ̀ mi ní my love. Remember me. Orí mi má jẹ́ ń jìyà. Má jẹ́ ń mọ̀yà. Má jẹ́ ń tàràkà. Láyé mi. Jẹ́ kí n náwó, jẹ́ kí n jayé. Cause ayé dùn jẹ́ jù yà lọ. Ayé dùn jẹ́ jù yà lọ. Ọjọ́ jíjẹ. Where are you guys? Níbo lẹ wà now? Ẹ̀yin ni mo dúró dè lọ́fíìsì, wọn náà wo aago ọwọ́ ẹ̀kẹ́. Ó wà ní motor park. Kò tí ì dé ó ń bọ̀ sà. Ṣé o dẹ̀ rò pé lè rẹ́dì láti ṣiṣẹ́ báyìí? Ẹni tí o ti ríṣẹ́ tó ń ṣe ségesège tó bá ríṣẹ́ tó máa ṣe yàmàyàmá ni now. O dẹ̀ sọ pé serious. My flight is 8:15. Ìwọ náà wá gọ́nsìn. Èmi ò rò pé mo lè stand there o. Hello? Kúrò lórí fóònù mi. Kúrò lórí fóònù mi. Ó sọ́gbẹ̀rẹ̀ kí tó ń lọ ní ẹ wọlé. No, mi ò lọ sí Òṣogbo. Ẹ jọ̀ọ́, ọ̀rẹ́ mi kan ló ń bọ̀ láti Òṣogbo. Ṣé yẹn sí? Mo dẹ̀ expect pé ẹ kó ti dé by now. Mi ò dẹ̀ lè reach ẹ lórí phone. Ẹ jọ̀ọ́, mo fẹ́ confirm ṣé kò ní pẹ́ gbọ́ pé mọ́tò kan l'accident lọ́nà àbí ìgbà kan bẹ́ẹ̀. Òdodo rádaràda tẹ́ ń bẹ́ mi sọ yìí sọ́dọ̀ ọ̀rọ̀ kí làwọn mọ̀ ẹ̀yin fẹ́ jẹ́ kẹ́jẹ́ ta sílẹ̀ ni àwọn fẹ́ràn kan ní ibi Òṣogbo làwọn ń pè ibi ó ń lọ ní kẹ́ pàṣẹ fún jà lọ. Òṣogbo kí ṣé change wà ní kó wọlé Òṣogbo ní kẹ́ wọlé ṣé change wà ẹ wọlé sẹ́yìn Òṣogbo kí. Ọlọ́run kí ni mo ṣe fún ẹ? 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 Ẹ̀gbọ́n, ayé yìí ti lọ ti sáàtì. Ọlọ́run. Ó ti sáàtì. Ẹyí mú tètè bàjẹ́ o. Látàárọ̀, ẹ wọlé. Ẹ ṣílẹ̀kùn. Ọ̀gá mi ti lọ. Ó ti sáàtì. Ẹ̀gbọ́n, ẹ wo ayé wa ti dá. Ọlọ́run ṣe ẹjẹ́ máa lọ. Ṣé ṣé wù mí kí n mọkọ̀ wá? Mi ní wákọ̀ yìí. Ẹ mọkọ̀ wá. Ẹ wo, tí n bá fi lè start ẹ̀ tí mo gbẹ́sẹ̀ mi, inú gbólé mi àti yín lọ. Ẹ mọkọ̀ wá. Inú gbó là ń lọ. Security. Thank you. Máa padà sọ pọ́ǹtì. Mọ́ mi kúnlé. Ẹ kú ọjọ́ mẹ́ta. Amàríyìn ṣé ẹ kàn kọjá ń bí ni àbí ẹ wá síbí báyìí because a ti close l'office. Bẹ́ẹ̀ ni sà á sì ti wà nílé ọ̀dọ̀ yín fúngbà tó pẹ́ díẹ̀. Ìgbà tá a wá pe nọ́mbà yín títí
tẹ́ ò gbé. láwa ní pé òkè ká kúkú wá bá yín lọ́fíìsì tàbí kó jẹ́ pé ẹ tún máa gba ọ́fíìsì jáde lọ fún other business ìyẹn la ṣe ní ká wá bá yín. Okay, mo ń gbọ́ because I'm in a hurry. ọ̀rọ̀ nípa ọmọ yín Kúnlé náà ni mo wá rí yín fún. bó ṣe wà yẹn fútbọ́là ni ó dẹ̀ ti travel rí ṣùgbọ́n ó padà wálé látìgbà tó ti wá padà wálé yẹn gbogbo ẹ̀ ò dàbí ó wá fẹ́ kẹ́ bá mi lo ipò yín bẹ́ẹ̀ ṣe máa ń lọ tẹ́ máa ń bọ̀ láti bá mi mú travel. Ọ̀tọ̀ mọ́ mi sọ sá kó rí pé mo kúrò Nàìjíríà gbà yẹn sá mo play for àwọn clubs kọ̀ọ̀kan mo opportunity láti play fún Ológbẹ̀rú United mo play fún Pepsi Academy mo play fún Shooting Stars náà so ìgbà tí wọ́n rí pé mo good gan mo play dáadáa gan wọ́n á wọ́pọ̀ kí ẹ kí n kọ́ mú travel mo ṣáà opportunity láti travel sá mo play fún Fidel team Arsenal sá so but bó ṣáà ṣe jẹ́ one way or the other ṣá ó rí pé wọ́n ṣáà ní pé kí ṣáà máa bọ̀ nílé náà mo fi wálé but àtìgbà yẹn mo ti ń struggle láti lọ boko tí mo ní valid passport sá tó dẹ̀ ṣì wà òkè sá. o ní valid passport. bẹ́ẹ̀ni sá mo ní valid passport sá. all right wọ́n lè kọ́lé because ojú ń kọ́ mi gan ẹ fún mi ní 30 minutes máa pè yín padà tàbí kẹ́ ẹ pè mí tẹ́ ẹ bá gbọ́ call mi after 30 minutes. 30 minutes ò ní pẹ́ ẹ jẹ́ ká kúkú jókòó sí reception bíi báyìí sá. ẹ̀yin náà rí party close opportunity lẹ́ni láti fojú kàn mí but just give me the next 30 minutes. Yes sir. Yeah. Thank you sir. All right. Yeah. orí mi má jẹ́ ń jìyà má jẹ́ ń mọ̀yà má jẹ́ ń tàràkà láyé mi jẹ́ kí n náwó jẹ́ kí n jayé kọ́sáyé dùn jẹ́ jù yà lọ ayé dùn jẹ́ jù yà lọ ọjọ́ jíjẹ ọjọ́ mímu. Hello mami. Ẹ ti wá lé. Ẹ má bínú mi ò rántí fi kí sílẹ̀ ó wà lọ́wọ́ mi báyìí. Òjò fẹ́ rọ̀kẹ̀ òjò ṣubú báyìí. Màá ẹ jẹ́ kí n pè yín padà náà ẹ jẹ́ kí n pè yín padà. Jẹ́ kí n náwó jẹ́ kí n jayé kọ́sáyé dùn jẹ́ jù yà lọ ayé dùn jẹ́ jù yà lọ ọjọ́ jíjẹ ọjọ́ mímu ọjọ́ tẹ̀bí bá balẹ̀ don't forget the past. Orí mi má jẹ́ ń jìyà má jẹ́ ń mọ̀yà má jẹ́ ń tàràkà láyé mi jẹ́ kí n náwó jẹ́ kí n jayé kọ́sáyé dùn jẹ́ jù yà lọ ayé dùn jẹ́ jù yà lọ ọjọ́ jíjẹ ọjọ́ mímu ọjọ́ tẹ̀bí bá balẹ̀ don't forget the past. Bàbá. Sí lẹ́kùn fún ọ sí ọ̀ tún mọ́ lẹ́kùn sí mọ́. Fóònù. Sà mo ń bọ̀ sa ẹjọ́ fóònù yẹn ń sọ switch off bóyá network ló fà ẹ jẹ́ kí n ṣe. Nẹ́tíwọ̀kì ó yẹ kí ẹ ti mọ̀ pé ní o ti pa fóònù náà tó ẹgbẹ́ kò rí sẹ́wù ní nísìn á ní nẹ́tíwọ̀kì ní. network náà máa ń ṣe bẹ́ẹ̀ ń gbà mí. Kí ló tún sọ? Àwọn kọ̀ọ̀rà ní sọ̀rọ̀ Tafa súnmọ́bì èlò lọ́wọ́ àlẹ́ 110 ìwọ mú 100 naira wá kí kọ́ mú 10 naira sí ẹ̀. ẹ̀yẹ mú 60 kì í mú bí kí ìdájọ́ kú dẹ́gbẹ́dẹ́gbẹ́ tó débi ìgbà mú. Bàbá lọ tilẹ̀kùn àfọ mọ́tò ìlàlẹ̀ bí ó ṣe sùn lùtẹ̀ wọ́n ilẹ̀kùn. Ayé dùn jẹ́ jù yà lọ ayé dùn jẹ́ jù yà lọ ọjọ́ jíjẹ ọjọ́ mímu ọjọ́ tẹ̀bí bá balẹ̀ don't forget the past. Orí mi má jẹ́ ń jìyà má jẹ́ ń
'cause ayé dùn jẹ́ jù yà lọ. Ayé dùn jẹ́ jù yà lọ. Ìwọ tó ti mọ̀ bó ṣe ń lọ. Wá ṣe wàhálà wá fẹ́ kú. Àfi tó bá pè mí. Ọjọ́ mímú ọjọ́ tẹ̀bí bá balẹ̀. Don't forget the past. Orí mi má jẹ́ ń jìyà, má jẹ́ ń mọ̀yà, má jẹ́ ń tàràkà láyé mi. Jẹ́ kí n náwó jẹ́ kí n ó dẹ̀ wá dá mi dúró látàárọ̀ pé mo lọ ẹ má bínú torí Ọlọ́run mi ò tí a mọ̀ pé mi ò fi kọ́kọ́rọ́ sílẹ̀. ọ̀rẹ́ ẹ̀ tó lọ gbídà. kò dé òun náà mo dúró dè látàárọ̀ títí mi tí a wá mọ̀ pé mi ò fi kí sílẹ̀. kálí mi dẹ̀ wá mọ̀ kó jò tó sóò ní rọ̀ ni ọ̀hún bá ti kúkú ní kó dúró kó gbé má gbé bọ̀. ẹ má bínú mi ò bọ̀ bí mo ṣe wà yín sí máa make sure pé mo padà lọ gbé tó ti pẹ́ already so kò sí point pé mo náà tún wọlé tẹ̀lé ẹ̀yẹn wọlé kẹ́míkà láì. ó dáa má pẹ́ o tó bá ti gbé ilé ni kó máa bọ̀ má ì lọ bò mí o. ẹ pẹ̀lú àmì. láàrin sọ̀rọ̀ pa àwọn nǹkan tí mò ń sọ fún yín lásìkò ti tó láti fẹ́ yàwó báyọ̀ pé yàwó wà nílé sí bí màá ní dúró síta àtijọ́ wà nínú ilé. Mami ẹ gbọ́ àjàdí ilẹ̀ ti ṣú ọ̀rọ̀ ìyàwó kọ́lẹ̀ máa bá mi sometime mò ń bọ̀. wọ́n lọ ẹgbẹ́ pa mí ọ̀hún ṣàmú mi. kí ni fẹ́ jẹ báyìí kí ni mo fẹ́ ṣe wọn náà. orí mi má jẹ́ ń jìyà, má jẹ́ ń mọ̀yà, má jẹ́ ń tàràkà láyé mi. Jẹ́ kí n náwó, jẹ́ kí n jayé, 'cause ayé dùn jẹ́ jù yà lọ. Ayé dùn jẹ́ jù yà lọ. Ọjọ́ jíjẹ, ọjọ́ mímu, ọjọ́ tẹ̀bí bá balẹ̀. Don't forget the past. Orí mi má jẹ́ ń jìyà, má jẹ́ ń mọ̀yà. Ya ni malam. Ya kasuwa. Na yau ni ko? Today fa. Ban test ce. Wake wallahi. No, this one and how much? Wannan. Lele gogo. Wannan. Ke. Ka biya 500. 500? Ah. Ba ni wannan ce. Wannan. To, zan saya na. Ai! Ai! Bak! Hello, Daddy. Mo ń bọ̀. Mo wà pẹ̀lú àǹtí Fíkáyọ̀ mi ni. Mo ń bọ̀ nsìn. Mo ti ní nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún yín. Daddy, ẹ wò wàhálà ti wà o. Wàhálà ti wà o. Sùnbọ̀. Daddy. Mo ti sọ pé tí nǹkan máa ṣe mọ́ máa gbọ̀n jìnnìjìnnì máa wá bá mi mọ́. Kí ló dé wàhálà wo ló wà? Bọ̀dá mi ni. Kí ló ṣe? Látago 4 ló ti travel. Wọ́n dẹ̀ láwọn máa pè. Wọ́n pè. A tún ti pe ọ̀rẹ́ wọn tó lọ bá. Wọ́n láwọn ò rí wọn. Ẹ wo ẹ̀rù ń bá mi. Ẹ pe ọ̀rẹ́ rẹ̀ tó lọ bá wọn láwọn ò rí. Nọ́mbà tiẹ̀ ń kọ́ ẹ pé nọ́mbà rẹ̀. Àǹtí Fíkáyọ̀ mi ò ní fóònù. Wọ́n ti fi fóònù wọn sílẹ̀ fún wọn gbà tó ń lọ. Wọ́n dẹ̀ láwọn máa pè. Ó fi fóònù rẹ̀ lẹ̀ fún ìyàwó ẹ̀. Bẹ́ẹ̀ni.
mi ẹ̀wọ̀n ń ṣe àǹtí Fíkáyọ̀ gan wọ́n ti fẹ́ sunkún ṣe ra wọn léṣe. n tó ṣẹlẹ̀ ni pé fọkàn ara ẹ balẹ̀ bí nǹkan bá rí bí eléyìí ó ní bá a ṣe ṣe má kó jìnnìjìnnì tiẹ̀ bá mi so yẹ ọ́n sìn bó ti jẹ́ nù. dádì ẹ ti jẹ́ ká kó wá wọn lọ sí Ìbàdàn. wà lọ síbo. wọ́n lọ sí Ìbàdàn. mo rò pé ọmọ bí Ìbàdàn ṣe tó àbó mọ̀ níbo lọmọ tó fẹ́ wá sí Ìbàdàn. a ṣàwọn àwọn síbì kan. ẹ wà wọn síbì kan ọ díẹ̀rù ọmọ wa lọ́ngbà náà. mo ní kẹ́ ẹ fara yín balẹ̀ lọ́dún ti Fíkáyọ̀. ẹ̀rù ń bẹ̀ mí o ó dà. Láàrin. 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 Nǹkan tí màá fojú ẹ̀ rí. Okay. Wàá gbà. ẹ̀yin guys Ọlọ́run ló yọ wá o Ọlọ́run ló yọ wá o. I swear to God Almighty Ọlọ́run ló yọ wá. See ẹ̀yin guys ẹ bù ṣẹ́gbọ́ à nílé wọ̀ gbòòrò báyìí so màá kàn advice wọ́n pé kákan ká lè lò for the meantime. suggestion ẹ̀ ò dáa omi gbóná gbẹnu pẹ́sì ibi bá yóò make sense fún wa rárá ọmọ movement. Yes I need láti scrap but I'm fẹ́ scrap I need beat kí la máa ṣe ń sìn káwọn ọlọ́pàá yẹn máa lọ capture wa. confam ẹ wo ẹngúndùn mi ò bá suggest pé kí a hide risk bíbí náà pẹ̀lú àwọn pencils wa kátìrà yìí scrap really kúrò bíbí. ẹ̀yin guys ẹ wọ́n ta máa ṣe ń sìn ẹ máa lọ ẹ yẹ kí n dúró tó wá ti bọ̀. by that year. a máa ń láti lè ṣe fún redhead lọ́ba dìbò. redhead máa béèrè feedback náà ẹ mọ nǹkan tó tiẹ̀ máa ṣẹlẹ̀ sí i ẹ wá a ní láti máa debate nǹkan kan mọ́ ẹ wo mọ̀jà mọ́sálà fi máa kí lóògùn ẹ kà face àwọn bíbí kalẹ̀ pa anybody dànù. kò lè wẹ̀ láíláí kò lè wẹ̀ face àwọn wò ewu bíbá etí ká fọ́. owó. orí mi má jẹ́ jìyà má jẹ́ mọ̀yà má jẹ́ tàràkà láyé mi jẹ́ kí n náwó jẹ́ kí n jayé kọ́sáyé dùn jẹ́ jùyà lọ ayé dùn jẹ́ jùyà lọ ọjọ́ jíjẹ ọjọ́ mímu ọjọ́ tẹ̀bí bá balẹ̀ don't forget the past. orí mi má jẹ́ jìyà má jẹ́ mọ̀yà má jẹ́ tàràkà láyé mi jẹ́ kí n náwó jẹ́ kí n jayé kọ́sáyé dùn jẹ́ jùyà lọ ayé dùn jẹ́ jùyà lọ ọjọ́ jíjẹ ọjọ́ mímu ọjọ́ tẹ̀bí bá balẹ̀ don't forget the past. Credentials mi, báàgì mi, mo dáràn, kí ni mo ṣe? Mo ní máa gbé owó ìsìn báyìí, báàgì mi, credentials mi wà ń bẹ, kí ni mo ṣe yìí? Ah. 啊。 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 Ah
Stop! Stop it up! Stop! Stop! Yeah! Stay it! Stay it! Hey, faster! Faster! Stay it! Let me see it! Ọlọ́pàá ìjọ èkó ṣe èmi kan mo ní àkójáró mi ò mẹ́rin I'm not a criminal I'm not a criminal ọlọ́pàá please Hassan! Come on! Move! Out! Out! ìjọ Out! I'm going out àkójáró ẹjọ àkójáró Move! ẹjọ ẹ má gbé bọ̀ sí mi lórí mo dárò ayé mi ẹjọ ọfíìsà ẹjọ Come on! Let's have a fight! please mo gbé ẹwọ ìfọwọ́sọgbó ẹjọ ọfíìsà ṣọlá tó ṣọgbó wá ní mo dárò ọgọlọgbọ ẹjọ. Oya, bọ́ aṣọ ẹ̀ kíákíá olùsọ́nù sẹ́ẹ̀ fún mi. ọgọlọgbọ ẹjọ torí ọlọ ẹjọ mi kì í ṣe olè. Shut up! Mo ní kò gbé gbogbo ẹnu ẹ sọ̀hún, ó kì í ṣolè. Ṣé wọ́n ló bá sọ fún pé ó kì í ṣolè? Àbí mi máa sọ fún ẹ? Tí o bá dákẹ́ màá ní ká fọwọ́ fọ́ gbogbo ẹsẹ̀. Bọ́ọ̀ṣẹ́! Bọ́ọ̀ṣẹ́ kí ló fọwọ́ fọ́ gbogbo ẹsẹ̀ dànù? Idiot. Officer, go and lock him up. ẹjọ ọgọlọpàá ẹjọ. Officer, hold on. Kí ló fẹ́ sọ? ẹjọ ìṣòro lọ́wọ́ kan fún mi ọgọlọpàá ẹjọ ẹ̀yà mi fóònù kí n pe ọ̀rẹ́ mi tí mo wá rí ń bàdàn mo sì bá sọ̀rọ̀ lálẹ́ ẹjọ. Kí n fẹ́ fóònù kó pa àwọn olùkọ́ rẹ̀ tẹ́jọ́ ń jalè káàkiri gbogbo ìlú àbí? Màá yá ẹ̀ at least á help mi láti gbá gbogbo yín mú gbà. Kí ló ń ṣe? Tẹ́ tó máa tẹ fún mi jọ. mo tẹ ìwọ gbé jẹ́. mo tún lọ Ṣé o ti rí rẹ báyìí? Kí ló tún ní kí n ṣe fún ẹ? Olùfẹ́ pọ̀ rẹ mo fún ẹ fóònù o pè é kò lọ ẹni tó tún pè níyàwó ẹ ló tún pè tí o tún lọ yìí kí ni kí n tún ṣe fẹ́ báyìí. ọ̀gá ẹjọ́ ó lè jẹ́ nẹ́tíwọ́ọ̀kì ní ojú lọ ẹjọ́ torí olómi kì í ṣọlẹ̀ ẹ̀dẹ́kun ẹjọ́ ẹ jẹ́ kí n tún try sí. Mo ṣe àmùkúrí ẹ ti dàrú ni. Bá mi gbé fóònù mi jọ bọ́ bẹ́ẹ̀ tẹ ọ̀yà gbọ́dọ̀ kí mọ̀. Ó máa fún mi ní kọ́ka bú sítórì níbí. Ọ̀yà gbọ́dọ̀ ọ̀yà ẹjọ́ ọlọ́gbà ẹjọ́ torí mo dárò o. Máa fún mi ní cock and book stories. That's good. Record it. Hello? Hello, DPO. Redhead, báwo ni? Are you in the office? Not at all, mi ti di office. Kí ló ṣẹlẹ̀? Ṣé kò sí wàhálà kankan? As a matter of fact, I'm boiling right now. Irú wàhálà wo nìyẹn? I need láti ríra. Mo wà ní club. Mo wà ní club. Okay, máa jọ ẹ̀ ń sìn gbà yẹn. I'm expecting you right away. Redhead. Redhead. Irú pé jẹ́yàwó ló pè mí yẹn. Tó bá fẹ́ kárí rẹ̀ mọ̀ bá ṣe máa ń ríra náà, àbó mọ̀ ni. Ó níbi tá a jọ fi kọ́ sí náà. Wọ́n sì ní ohun kan ta wo dídẹ́rẹ́ ní kété ní mẹ̀yàmẹ̀yà. Àwọn onígbéná ojú àwọ̀ ọ̀gbẹ̀rẹ̀ tó bá gbé ojú àwọ̀ kan ní yóò balẹ̀ lọ ni. Redhead, ṣé kò le? Ó le koko bí igi àpáyà. Ó le koko bí ojú ẹkùn. Ó le ju bó ṣe lérò lọ. Ìtumọ̀. Yeah.
I have actually come to realize wípé ẹni tó mọ ni ló ń ṣe ni. Kòkòrò tó ń jẹ fọ́ mi, ìdí ẹ̀ fọ́ mi gangan ló ń gbé. Ìtumọ̀. Tí àmàwòmárò tí kò bá tú àwo, ẹ̀kú ò ní ẹ bá bọ́ lára egungun. You are a betrayer. You are a snitch. And I can smell a snitch from a million miles away. Ọ̀dàlẹ̀ ni ẹ́. Red Head, irú allegation ló fi ń kàn mí yẹn. Kókò ní tòjọ̀pá kéékèèké ta lágẹmọ̀. Ọ̀sẹ̀ tó mọ̀ dí òjò bí òsì Ṣàngó. Ẹ̀sẹ̀ tó mọ̀ dí ìgbàlẹ̀ àfẹ̀ní tá a bá mú sáwó. Ká tó gbú ìjímèrè bàbá ọ̀bọ, àbá gbọ́ tẹ̀nàdún náà. Ah, nice. I love that. I love a man with some intelligence. Ijimere, definitely only Baba Obo. So we gotta give Ijimere a little respect, you know. Àwọn goons mi lọ fún grabbing. Gbà tí wọ́n fẹ́ máa bọ̀n lé kan máa jábọ̀ fún mi. Àwọn boys dey engage you. Our boys? Yeah. The confrontation was so crazy. Tó jẹ́ pé ìjà yẹn le gan. Àwọn boys mi ní láti abandon àwọn ìbọn wọn àti owó mi tó wà nínú bag sínú uncompleted structure kan ní area yẹn kí wọ́n lè scrap freely. According to the information I got, our boys are arrested Boboko at that particular spot. Meanwhile, wọ́n arrested Bobo yẹn pẹ̀lú báàgì títí ẹ̀ pẹ̀lú ìbọn àwọn guns mi. Wọ́n arrested ẹ̀ pẹ̀lú báàgì tí owó mi wà. So definitely something is fishy. That guy knows about my money. And you know I don't joke with my money. My money is like my oxygen. Without it, I can't breathe. Kàkà kí eku má jẹ fèsì. Má fi ṣàwádà. Red Head, ní àkọ́kọ́ náà ní ìtẹ̀ sí lọ́fíìsì at all. Débi pé màá mọ̀ bóyá àwọn guys yẹn jáde láti lọ attack. But at this junction, what do you want me to do? Fine. Good question. It's as simple as snatching the candy from a baby. I want you to release that boy. Release the boy here for me. Once I get that guy, I get my money. Ready? Yeah. There you go again. There you go again. Your first line, your favorite dialogue. I'm used to it. Read my pretty lips. Kò sí kankan tí ó ṣòro ṣe lábẹ́ ọ̀run àyàfi tí a bá fẹ́ ṣe. So, get cracking. Now, àwọn valuable items wo lẹ gbà lọ́wọ́ ẹni tẹ́ pẹ̀lú lè yẹn? Sir, actually, I really buy anything away. Lẹ́yìn box kan tó wà lọ́wọ́ ẹ̀ tó contain document. Báwo lẹ̀yin ṣe wá mọ̀ pé lè ní? Sir, ó lè ní sir. Torí ìkan lára àwọn olè yẹn ló máa jẹ́. Pistol mẹ́rin la bá lọ́wọ́ ẹ̀ sir. Kí ni evidence? Kí ni evidence tó fi mọ̀ pé ọ̀kan lára olè tẹ́lẹ̀ débẹ̀ yẹn ni? Ọ̀gá, pistol mẹ́rin la bá lọ́wọ́ ẹ̀. So definitely ó lè ní. Shut up! O mọ tó ń ṣe sá. Mo dẹnu ẹjọ kí ni mo ṣe fún mi kí ni mo ṣe fún mi ẹjọ àbẹ̀dánù ẹjọ kí ni mo ṣe fún yín ẹjọ mo bọ̀dá ẹjọ ibo ẹ̀mọ ibùkúbùkú ẹjọ sá ẹgbẹ́ bọ̀ kalẹ̀ Òṣogbo ni mo ti ń bọ̀ mo ti farabalẹ̀ ẹjọ sá Òṣogbo ni mo ti ń bọ̀ ẹjọ tó lọ ẹ má yẹ ìbọn lẹ́mú dání ẹ má yẹ bùnmi pẹ̀lú bọ̀ mo dáràn Òṣogbo ni mo ti ń bọ̀. Má ṣe gbàgbé ohun tẹ́tí sọ tí kò sí ẹnì kankan àfiwọ́ nìkan ṣoṣo. Ni wọ́n fẹ́ pè báyìí o. You must stop. Ìràwọ̀ mi ní ìbáyọ̀.
Abára ṣe ní mí ara máa ní ẹni láàrin. Ọ̀rọ̀ tó mọwọ́ tó mẹsẹ̀ ó máa di ti ẹni. Ọmọ aráyé ohun tó fi tiẹ̀ lọ́wọ́ máa béèrè lọ́wọ́ ẹni. Àtọ́ba tí wọ́n ń béèrè jẹ́ kí bàbá mi ṣàmì sí ẹ tún sọ pé kí n fi sílẹ̀. Ẹsẹ̀ mi ọlọ́mọ tuntun sọ láàrin òní ní pátíṣe onírànà gbẹgbà yé ẹ̀yìn mi. Pẹ̀lẹ́ mi lè lọ́mọ mi lè lọ́mọ mi lè lọ́mọ mi lè lọ́mọ mi lè lọ́mọ. Ọmọ nǹkan sí mọ̀. Go. Thank you, sir. Nice doing business with you, man. I feel your pain, man. Thank you, sir. Hello, Oshogbo, mo ti wá ló jẹ́ kí mi mọ̀ pé èyí lè ní and I wouldn't have touched it at all. Don't you see this guy is a good guy? Hey, with a good heart, right? Nice one, you can go, man. Thank you, sir. Talking about this guy is a good guy. Yeah. I don't joke with my money. Let's go, nigga. Yeah, baby. Enjoying. Ẹ jẹ́ kí n gba àwọn ọ̀rìn lọ́wọ́ yín kí n bá ṣe rí dẹ́. Ibi wá. Sorry. Ẹ̀kọ́ mọ̀ mí kí o. Tí bá ṣe rí díẹ̀ ni, tí bá ṣe rí díẹ̀, mo máa ń láti sáré dọ́dọ̀ dáàdì. Ṣé gbọ́? Ẹ bá mi kí dáàdì ṣe gbọ́. Mo dé ṣe gbọ́. Ó ṣe wá jọ dáàdì ẹ̀ báyìí. Ta ló tún wá fẹ́ jọ? Kó wọn sábà mi ṣọ́ bàbá ẹ̀ dé láyọ̀ àtàlàfíà. Àmín. Gbogbo ohun tó bá lọ kó ṣàárì ṣe. Àmín o. Kó kówó dé kó káyọ̀ dé kó àlàáfíà dé. Àmín. Mo mọ̀ pé inú ẹ̀ máa dùn tó bá dé tó bá rọmọ ẹ̀. Abẹ́rẹ́ láǹtìláǹtì. Má wòrí dáàdì ò ní pẹ́ dé. Láǹtìláǹtì ẹ̀kẹ́. Láǹtìláǹtì ẹ̀kẹ́. Kiri ni Fabi. Ebola kórè báàdì mú bẹ́ẹ̀ ká máa rí ogun. Fàdúpẹ́ o. Ó dàrú sún kiri fárímì rẹ̀. Ọ̀gbẹ́ni Láre. Nǹkan tí báyìí sọ Ifá tó sọ̀rọ̀ gan-an. Ifá ní ò tiẹ̀ tọ́jú ràwẹ̀ rárá. Pé ò mójútó ràwẹ̀ rárá. Kódà gan-an Ifá nípa àwọn ìwọ̀ kan wà tó yẹ kó máa ń ṣe gan-an tó ń dà ẹ́ láàmú. Ifá ní kó má máa wọṣọ pupa. Ó gẹ́ẹ̀tì Ifá ní kódà gan-an àwọn obìnrin tó bá pupa gan-an ó ti yẹ. Ifá ní kó má máa ṣe kíni kó má máa dọ́dọ̀ wọn rárá torí kò bá ara rẹ mú rárá. Òun ni bá àwọn ọmọ ogbó yìí náà. Kí n máa wọṣọ pupa kí n má fò lẹ́nu. O ti gẹ́ẹ̀tì ẹ̀wẹ̀ bọ́ọ̀ àbí kò dá ẹ lójú ni. Ifá tún tẹ̀síwájú gan. Ifá sọ pé tó bá dọjọ́ bọ̀ gan tó bá fẹ́ ṣe nǹkan tó bá bọ́ sọ́jọ́ bọ̀ táwọn olóyìnbó máa ń pè ní Thursday kò yẹ má try ẹ̀ torí kò sínú ràwẹ̀ rárá tó bá gbìyànjú ẹ̀ dẹ̀ Láre nǹkan búburú ló máa ṣe ẹ̀ o oh get even gan tó bá fẹ́ travel tó bá ti bọ́ sọ́jọ́ bọ̀ táwọn èèyàn ń pè ní Thursday ó ti yẹ má try ẹ̀ kò yẹ tó bá fẹ́ ṣe nǹkan rẹ̀ o fẹ́ ṣègbéyàwó àbò fẹ́ ṣí ilé àbò fẹ́ ṣe nǹkan kan bóyá bíi party tó bá bọ́ sí Thursday tí yóò bá ń pè ní ọjọ́ bọ̀ má gbìyànjú ẹ̀ toró léwu fún ẹ gan o ó dẹ̀ ń wò mí yóò believe mi ó mọ̀ ń wò inú fáyì náà ó gbàgbọ́ àbí pàdé wàá kí fà bẹ̀rẹ̀ fún ẹ tó bá gbàgbọ́ mọ́ bọ̀ wàá kí fà bẹ̀rẹ̀ fún ẹ ń sìn. àbí wọn náà máa test ẹ o ọtí ifá ni o tiẹ̀ lè mú jẹ́ kí fáyẹn fún ẹ kó gbọ́ nǹkan tí fáyẹn sọ. ó ní èèṣọ́nà tààrà tó gbà tí mi pè bẹ́ẹ̀ ògùn dárò bí epo ìrosùn ró bí ẹ̀jẹ̀ adíbá fún tẹ̀tẹ̀rẹ̀ gúnmojò tí ń tilẹ̀ ọ̀run bọ̀ wáyé wọ́n ní ọkà akímọ̀lẹ̀ ọ̀jàrí ẹbọ ní kọ́mọ̀ ṣe
ó gbẹ́bọ̀ ń bẹ̀ orúbọ ó sì gbèrú ó tèrú tẹ̀tẹ̀rẹ̀ gúnmọ̀ jòdó mi pa tẹ̀tẹ̀rẹ̀ gúnmọ̀ jòdó mi pa o. kò yẹ ẹ́ sí àbí ọ̀bọ̀ yìí ó gbádùn báyẹn ikọ́ tí bá ń sọ ni mo sọ fún ẹ náà mójútó ra àwọ̀ ẹ o má dẹjà o tí ó ti yí ẹ ìṣàgbọ́n nǹkan tí bá sọ jẹ́ kó máa yí ẹ o musa lóògùn má lọ ó ti yẹ ìwọ yẹn musa lóògùn ìyàwó ẹnu yẹn o ó ti yẹ gbà bí mo ṣe sọ fún ẹ yẹn o. Ifá àná ń wá bọ̀dà láre látijọ́ ìwọ̀n tí ì rí wọn. yóò ṣí ẹ. àní wọ́n ń wá bọ̀dà láre wọn tí ì rí wọn látijọ́ ẹ̀. farabalẹ̀ ojú jojú lọ o ìran dẹ́ jùràn lọ kò yẹ ẹ́ sìn tá a bá wí fọmọ ẹni a gbọ́ tá a bá dẹ̀ sọ̀rọ̀ fọmọ ẹni ó máa ń gbà àwí fún àfọ̀gbà ló ń ṣe kí ni tó ti yẹ. Ifá kí ló yé yín báyìí. ìwọ má máa dẹ́jà o máa gbọ́rọ̀ ń tiẹ̀ o torí gbogbo ọ̀rọ̀ yẹn látòkè délẹ̀ ló ti yé wa o. Ifá kí ló yé yín. wò ó já kúrò lórí yẹn jàre ìbáwọ làsámẹ́ǹtì. My love, remember me. Don't forget, yeah. Má ṣe gbàgbé oh. Don't forget, yeah. Má ṣe gbàgbé oh. Remember, ọjọ́ jíjẹ. Remember, ọjọ́ mímu. Remember, ọjọ́ tẹ́bí bá palẹ̀. Remember, don't forget the past. Don't forget your future. Ìràwọ̀ mi my love. Orí mi má jẹ́ ń jìyà, má jẹ́ ń mọ̀yà, má jẹ́ ń tàràkà láyé mi. Jẹ́ kí n náwó, jẹ́ kí n jayé. Cause ayé dùn jẹ́ jù yà lọ. Ayé dùn jẹ́ jù yà lọ. I like so. Don't forget, yeah. Má ṣe gbàgbé oh. Don't forget, yeah. Má ṣe gbàgbé.